incident míì tó tún ṣẹlẹ̀ báwọn láyé Alhaji Shehu Shagari àwọn ọmọ àyà tí wọn lálàá hajj rí nígbésí ayé wọn bá ní opportunity láti fi lọ sí hajj ní hajj camp ní a ti sọ fún wọn wípé wọ́n cancel hajj wọn wọ̀ ní rí hajj lọ́wọ́ kí ni wọ́n ṣe wọn lọ lé wọn bá kóra wọn jọ bẹ́ẹ̀ wọ́n ní ní nǹkan méjì Kùránì nàlá wọ́n bá dẹ́dà bá mú Ṣàgàrí ní mímú tó mú olórí kan bẹ́ẹ̀ gbogbo ń tá a mọ̀ nínú Islam ní pé tí wọ́n bá ti ní Bukhari Muslim lọ́tẹ̀lé Bukhari tó wá fáwọn ìdí àgbọn lọ́tẹ̀ntì wọ́n bá mú wọn kábíyẹ mádìẹ pé kí wọ́n lọ máa rìpọ́ọ̀tù sí the nearest army barrack ní ládùúgbò wọn bá kó gbogbo wọn kó wọn tì mẹ́lẹ̀ nínú àwọn ẹrú Ọlọ́run ọba tó súnmọ́ wọn ó ní tó ń ṣẹlẹ̀ sí yín o ẹ̀mú ni o ẹ̀mú Ọlọ́run ọba látara àdúrà àwọn tálákà